Bàbá wa díẹ̀ Bàbá Charles Olúọmọ Olúmọ Era za alagba. Also an actress. Nínú fíìmù. Bàbá Charles Olúmọ. Bàbá Charles Olúmọ. Ọ̀dọ̀ ọmọ yín lẹ dé wẹ́rẹ́ yìí. Ọ̀dọ̀ ọmọ yín lẹ. Bàbá Charles Olúmọ. Bàbá ló bá wa lálejò yìí. Ẹ̀mí àwọn wòlíì. 101. Kí ló jẹ́ 101 years. Ṣebí last year let's celebrate 100 fún wọn. Okay, yes. Church. Oh, last year mani. Last year. That should be the 100 years. In the church. Bami Charles. 101. Bàbá Àgbàpọ̀. Bàbá ẹ kí àwọn ará ilé káwọn èèyàn wọn láyé ẹ kí wọ́n lé. Mo kí gbogbo yín lọ́mọdé àti lágbà pé ẹ kú ìfẹ́ mi o, ẹ kú ìfẹ́ mi o, ẹ kú ìfẹ́ mi o, ẹ kú èyí tì yín o, àjọyìn á kú o, àjọyìn á gbà. Ojú tí ẹ fi ń tẹ̀lé Àgbàlá Gabriel. Ojú ìkòyè fọ́. Lẹ́fọ́ ojú òní fọ́. Lágbára Ọlọ́run. Ẹni ṣiṣẹ́, ẹni ṣílẹ̀, ẹni bọ́jọ́ lọ́dọ́, aṣọ yìí kò ní kọjá, ẹ̀jàkọ́lẹ̀ yìí kò ní, ẹ̀jẹ̀ ní mẹ́rin, ẹ̀fọ́ pọ́pù, ẹ̀fọ́ ìjọ, ẹ̀gbọ́n ọ̀dọ́, ẹ̀lẹ́lẹ́lẹ́ ní kọjí, ẹ̀ṣúrí rẹ̀, ẹ̀ṣẹ́ olùgbọ́, ẹ̀ṣẹ́ o. Bàbá Àgbàpọ̀, bàbá mi, ẹ̀rasa, bó o ní ilé bàbá? Sá? Nàìjíríà ti. Kí ló ń pọ́nà bẹ̀rẹ̀ àwọn ọba yìí? Ọlọ́wọ́ ọba yìí Nàìjíríà. Àdúgbò bàbá ti wáyé. Àtàn. Èmi ló yẹ kí n wá lọ kí bàbá. Bàbá wa ló yẹ ká wá sọ́dọ̀ yìí. Torí ẹ ti wá náà ọ̀rẹ́ pé ẹlẹ́gẹ̀ẹ́jì tẹ máa wá ní. Bàbá èmi náà dẹ̀ máa wá. Sá? Bàbá ẹ wò ó dúpẹ́. Bàbá mo dúpẹ́ sá. Mo dúpẹ́ sá. Ẹ ṣé sá. Àmì sá. Àmì sá. Àmì sá. Àmì sá. Àmì sá. Bàbá mo dúpẹ́. Ẹ má dọ̀ balẹ̀. Bàbá Charles Olúmọ. Bàbá mi náà àwọn náà balẹ̀ s'Àgbàlá Gabriel. What a great joy. What a great joy. Inú mi dùn láti gbàlejò yín bàbá. Àgbáyé ò dalẹ̀. Bàbá àgbáyé ò dalẹ̀. Bàbá àgbáyé ò dalẹ̀. Bàbá ṣé ẹ sọ́kùnrin ni? Bàbá àgbáyé máa dalẹ̀. Abẹ́ẹ̀dẹ̀ rí nígbà bàbá wa dé lójú rọ̀. Òjò pé ó ti rọ̀ láti sin ilé sọ yóò ti rọ̀ láti. Bàbá wa dé òjò wa ń rọ̀. Bàbá is here and rain is falling. Bàbá lẹ́ẹ̀kan sí ẹ tún kí àwọn èèyàn wa. Àmọ́ tí mo kí lọ́mọdé ti lọ́gbà o. Ẹ jẹ́ ẹ kú ìfẹ́ o. Ẹ kú ìfẹ́ mi o. Ẹ kú ìfẹ́ Àgbàlá Gabriel o. Ẹ ní
Àmín. 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 Bàbá níwọ̀n ọjọ́ mẹ́ta yìí kí làwọn nǹkan tó tún yín rí? Kí làwọn nǹkan tí ẹ kàn sọ díẹ̀? Kí làwọn nǹkan tí ojú yín rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Bàbá mi rí ojú yín rí nǹkan. Mo dúpẹ́ lọ́wọ́ náà. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Mo lè dúpẹ́ lọ́wọ́ àpáta ńlá. Àpáta ńlá. Tí a mọ̀ sórí òkè. Tí ó gbìmù. Àpáta ńlá tí a mọ̀ sórí òkè. Ó lè dùwò. Àmín bàbá. Ó lè dùwò. Àpáta ńlá ni ẹ o. Ó lè dùwò. Báyìí báyìí ọjọ́ wa ló kúrò àná kìíní. Wà á tún bí ilé. Àmín bàbá. Bàbá ẹ wo mi ní sọ nǹkan méjì ní tí màá kàn sọ ni pé ẹ bá ń fún bàbá ní nǹkan mi ní sọ nǹkan méjì èmi àtẹ̀yìn tá a wo ọmọ bá ń wá owó wá bá ń wá owó gidi wá mi ní sọ nǹkan kan mi ní sọ pé kí bàbá máa ìnílé kan béèrè nǹkan kan mi ìnílé kan béèrè nǹkan àwọn bàbá ẹ má sunkún àwọn àǹtí ìsunkún lọ́kàn ẹ má ṣe bẹ́ẹ̀ 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 dábàá ń dàgbà síbi ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má sunkún lọ́kàn ẹ wo bẹ́ẹ̀ ni ó de èjì wá mi ní sọ anything ètí màá kàn sọ ni pé ẹ bá ń du bàbá nú ẹ̀yin èèyàn mi ẹ bá ń du bàbá nú ẹ máa kọ́ sórí kíní ẹ máa kọ́ sórí kíní ẹ kàn máa kọ́ síbẹ̀ ẹ bá mi dùn bàbá nínú ẹ bá ń dùn bàbá nú yìí ní sọ nǹkan kan ẹ kàn bá ń dùn ẹ wo bàbá dáadáa ẹ bá mi dùn wọn nú ẹ bá mi dùn wọn nú ẹ bá ń dùn ẹ kàn máa bá yìí ní sọ nǹkan kan mi ní sọ anything ẹ kàn máa bá mi dùn wọn nú ẹ má bá mi dùn wọn nú ẹ má bá mi mo fi Jésù bẹ̀yìn ẹ bá máa dùn wọn nú ẹ má bá dùn wọn nú ẹ kàn máa kọ́ sórí péjì pé mo fún ọ ní iye báyìí mo fún ọ ní nǹkan báyìí mo fún ọ ní nǹkan báyìí mi ní sọ nǹkan kan bàbá ti lá ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá mi tún gbọ́dọ̀ máa sọ pé nǹkan kan ni wọ́n ṣe ẹ kàn máa bá ń dùn wọn nú ẹyẹ èèyàn mi ẹ máa bá ń dùn wọn nú àwọn èèyàn nínú àwọn dùn sí yín àwọn ẹ juwọ́ sí wọn ẹ juwọ́ sí wọn ẹ juwọ́ sí wọn ẹ juwọ́ sí wọn. Àmín. Bàbá ẹ gbàdúrà fáwọn náà ó dàgbà. Àmín. 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 Bàbá ẹ bá ń fọ́ orí gẹ́gẹ́ sí fìlà. Àmín lórúkọ Jésù. Àmín bàbá. Àmín bàbá. Bàbá ẹ gbọ́ lèmi náà lórí. Bẹ́ẹ̀ni. Àmín bàbá. Àmín bàbá. Àmín bàbá. Bá ń wá owó gidi wá. Ọ̀tọ̀ ni tí màá transfer. Ọ̀tọ̀ ni káàṣì máa fún bàbá owó àdúrà. Bá ń wá owó gidi wá. Bá ń wá owó wá. Bámi ló tóbi. Ọ̀tọ̀ ni transfer ọ̀tọ̀ lówó ọwọ́ báyìí. Bá ń gba 50,000 wá. Ẹ bá ń dùn bàbá nínú. Ẹ bá ń dùn wọn nínú. Bàbá máa dùn wọn mí ní sọ anything ẹ kàn máa dùn wọn nínú. Ó yá ẹ bẹ̀rẹ̀ ẹ má bá dùn wọn nínú. Ẹ bá dùn bàbá nínú mí ní sọ nǹkan kan mí ní sọ anything mí ní sọ ẹ bá dùn wọn nú. Mí ní sọ anything ẹ kàn máa dùn wọn nú. Ẹ má bá dùn wọn nú. Ẹ má bá dùn wọn nú. Ní tábà fún wọn ẹ máa kọ́ sórí ẹ̀ pé mo fún wọn lélẹ̀ mo fún wọn ní nǹkan báyìí mo fún wọn ní nǹkan báyìí. Ẹ máa kọ́ síbẹ̀ pé mo bàbá àgbákòrè o bàbá Charles Olúmọ bàbá Charles Olúmọ ẹ má bá dùn wọn nú ní tí mo kàn fẹ́ nìyẹn bàbá ó ti wá kí mi ní ìmọ̀ tí mo fi sórí lọ́dọ̀ wọn lè má pè wọn lè má kí mi wọn tún láwọn ń bọ̀ bàbá ẹ má wà wọn nínú àwọn ń bọ̀ wá kí mi bàbá dẹ̀ tún wá bàbá èmi ló kù tí màá wá bàbá 101 years bàbá ti pé 101 years àwọn bàbá níbo àwọn grandfather wa lélẹ̀ àwọn great grandfather ẹ bá ń dùn bàbá inú ẹ̀yin olólùfẹ́ wa
ẹ bá ń dùn wọn nú ẹ bá ń dùn wọn nú ẹ má dùn wọn nú ẹ má dùn wọn nú sáńtì má mi dùn wọn nú ẹ má bá mi dùn wọn nú àmín 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 bàbá bàbá yìí máa ń ṣàdúrà àmín àní ẹ bá gbowó wá. Àmín legend. Àmín. 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 Ẹ jẹ́ bá ń pè nìkan ta ẹ bá ń pè nìbọdè ta ẹnìbọdè. Àmín. 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 Àmín bàbá. Bàbá bàbá bàbá. Ara yín yá sí ẹgbọ́ ara wọn tún yá sí bọ́lá bàbá àgbákò ẹ má bá ń dùn bàbá nú ẹ̀yẹ èèyàn mi ẹ má bá ń mí ní sọ̀rọ̀ kankan ẹ kàn má bá mi dùn wọ́n nú ẹ má bá mi dùn wọ́n nú ẹ má mi dùn wọ́n nú ẹ má bá mi dùn wọ́n nú ẹ bá ń 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 dùn wọ́n nú. Kí ni bàbá nílò báyìí kí la lè sọ pé wọ́n nílò báyìí kí la lè sọ pé wọ́n nílò kí làwọn kan tán nílò báyìí. tó nílò ní constant money every month láti máa fi ra foodstuff àti owó oògùn yẹn. wọ́n nílò tó máa fi ránjẹ sílé lóṣooṣù àti owó oògùn bàbá nílò oògùn ẹ má jẹ wọ́n ṣe nǹkan wọ́n sọ pírẹ́sà kan láìpẹ́ yìí bàbá nílò kan máa lo oògùn wọ́n dẹ̀ máa ẹ bá wọn ẹ Mr. James ṣé bàbá wa ní cash 50,000 cash ẹjọ kó máa ń wá ẹjọ pé jọ kó bá ń wá wọ́n ní bàbá nílò constant food ẹ̀ tó bàbá ò lọ ẹni ìwé ẹ̀ mọ́ ilé ni wọ́n ń wà 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 ó yá ẹ bá mọ fún bàbá ní nǹkan ẹ bá mọ fún bàbá ní nǹkan ẹ bá mi fún wọn ní nǹkan ẹ bá mi dàrán lọ́wọ́ bò wọn ẹ má bá ń ṣí ẹ̀ gan àwọn yẹn wọ́n sí ọ̀nà dára lọ́sàn-án yìí ẹ bá ń tọ́jú bàbá lọ́sàn-án yìí bá wo kọ́mẹ́ǹtì ń bẹ̀ yẹn ọmọkùnrin yìí wọ́n bá wo kọ́mẹ́ǹtì ń bẹ̀ yẹn má bá fún bàbá ní nǹkan èèyàn mẹ́ta ń bí wọ́n ti fún wọn ní 20,000 àwọn mẹ́ta ń bí báyìí mo kàn fẹ́ kẹ́ ẹ fún bàbá ní nǹkan mi ní sọ ohunkóhun ẹ kàn máa fún wọn ní nǹkan. ṣé kàkà ti kọ́ o bàbá look very strong my is looking very strong tẹ́ ẹ̀ bá rí ti foundation ṣe sí ẹ lè máa ṣe sí normal account yẹn ẹ lè máa ṣe sí mo fẹ́ pariwo nǹkan jáde fún bàbá kan tó lọ ń bì ẹ̀yin wọlé fẹ́ kí bàbá ó yẹ kó sórí 07054 900 751 ẹ̀yin wọlé fẹ́ kí bàbá ẹ̀yin wọlé fẹ́ kí bàbá ẹ̀yin wọlé fẹ́ kí bàbá no pé kankan ti kọ́ o pé kankan ti kọ́ o ẹ̀yin wọlé fẹ́ kí bàbá ẹ̀yin wọlé fẹ́ kí bàbá ẹ lè pè sórí 07054900751 ẹ kí bàbá mi ní jẹ́ kí bàbá ó lo táìmù jù mi ní jẹ́ kí wọ́n pẹ́ jù mi ní jẹ́ kí wọ́n pẹ́ jù wọ́n sì máa wà bí títí dìrọ̀lẹ́ díẹ̀ kan tó máa lọ mi ní jẹ́ kí wọ́n pẹ́ jù lọ so láàrin 20 minutes mo kàn fẹ́ ṣe léyìí fún wọn ẹ̀yin tẹ́ fílẹ̀ kẹ́ gbóhùn wọn pé mo lè fẹ́ gbóhùn bàbá yìí o bàbá tí mo máa ń wò yìí mo lè fẹ́ gbóhùn wọn o wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi báyìí you feel like hearing his voice ẹ máa kọ́lé torí nẹ́tíwọ́ọ̀kì yẹn ni o. Bàbá Charles Olúmọ Bàbá Charles Olúmọ ọ̀gá ń lọ báyìí àmín 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 bàbá àmín bàbá àmín bàbá wa àwọn bàbá yìí wọ́n dàgbà àwọn bàbá yìí wọ́n
dàgbà. ẹ máa bá wa complete orúkọ wọn sà. Ok. Alhaji Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. Only about 5,000. Ṣé bàbá fúnra wọn ṣọ́ lákàntì? Ṣé bàbá lákàntì? Ó yá ẹ wá pè fún mi. Ẹ wá pè fún mi kí n pè. Ẹ pè fún mi kí n pè. Bàbá àgbọn lákàntì. tí wọ́n gbọ́ngàn. Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. Ó yá 1815800715 Access Bank. Màá pè again. Àkáǹtì bàbá fúnra wọn Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. Bàbá Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu 1815800715. Again 1815800715. Màá pè lẹ́ẹ̀kan sí i. Àwọn èèyàn bí wọ́n ní bàbá rẹ̀ ó kára ó lé o. Wọ́n ní kára ó lé o bàbá. Wọ́n ní you are doing well sir. Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu 1815800715. 18 media ẹ bá ń pin ní bẹ́ẹ̀ 18 Access Bank 1815800715. Ṣé bí ìlànà láti máa wọlé sí? Bẹ́ẹ̀. 1815800715. Ẹ fẹ́ gbóhùn bàbá. Hello. Access Bank ni o Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. Ẹ fẹ́ gbóhùn bàbá. Ẹ fẹ́ gbóhùn bàbá. Ẹ fẹ́ gbóhùn. Ẹ fẹ́ gbóhùn. Ẹ yẹ bàbá. Ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá. Ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ojú òní ti ẹ o. Ẹ̀rù ara gbà o. Ojú o. Ọlọ́run á bùkún ẹ o. Ẹ̀yin àmì ni káyìn máa ṣe ẹjẹ́ bàbá máa ṣàdúrà. Aṣọ yẹn kò ní ìgbàgbà o. Ẹ̀yin lẹ nílò àdúrà bàbá ẹjẹ́ bàbá máa ṣàdúrà fún yín. Ẹ̀yin lẹ ní. Àmì o. Àmì o. Ẹ̀jẹ̀ mo dúpẹ́ o. Ìjọ àmàdìyàn fún ẹ̀jẹ̀. O ní rẹ́ẹ̀dì o. O ní tàràkà o. Ẹ jẹ́ n tún àkáǹtì bàbá pè. Ẹ bá mi tọ́ kí ní ó ti kú. Ó ti kú. Ó ti kú. Mídíà bá mi pé kí ni wọn. Wọ́n ní kára ó lé o bàbá àjà skul. Ṣé ìjọ àjà skul? Ẹjọ́ àjà skul. Àwọn ìjọ àjà skul. Wọ́n ní nọ́ọ̀tì bàbá kẹ́ ẹ pẹ́ o. Àkáǹtì bàbá 1815 800-715 Access Bank 1815-800-715. Hello sir. Yes sir. Káàsán sir. Yes sir. Yes sir. Yes sir. Bẹ́ẹ̀ni sir. Yes sir. Yes sir.
Bàbá wọn náà fẹ́ fún yín 300,000 naira. Wọ́n náà fún yín 300,000 sá. Abẹ́ ìdàgbà náà fún yín. Àbí. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Ó fún bàbá ní 300,000 naira. Ẹ ṣé sà. Mo lè láwọn kan tí wọ́n 20,000 mẹ́ta lẹ́ẹ̀kan 360. 360,000. Ẹ̀gbọ́n wọn 365,000. Ẹ ṣé sà. Thank you, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Thank you, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Ẹ má bá ń ta bàbá lọ́rẹ̀ yìí yẹn wa. Ẹ bá ń ta bàbá lọ́rẹ̀ bàbá Charles Olúmọ. A ti ń pe àkáǹtì bàbá. Àkáǹtì bàbá ní 18158000715. Àkáǹtì bàbá ní 18158000715. Hello. Yes, sir. Yes, sir. Sir? Yes, sir. Oda, sir. Oda, sir. Yes, sir, daddy. Yes, sir, daddy. Yes, sir, daddy. Yes, sir, daddy. Yes, sir. Yes. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. 18158000715 nti baba Access Bank Abdulsalam Yoshola Sanyolu. Ẹ̀yin tẹ́ bá feel like send the true mi náà ògo ni fọ́lọ́run 01991315444 personal account ni o Anity Foundation ẹ̀kíní ẹ̀ fẹ́ máa so personal account tí bàbá ni mò ń pè báyìí tí bàbá yìí 18158000715 Access Bank. Access Bank. Ẹ bá ń dún bàbá nú ẹ bá ń fún bàbá ní nǹkan. Ẹ bá ń dùn wọn nú o. Ẹ máa táìpù tẹ bá ń ṣe síbí kí n máa kà á. Ẹ bá ń táìpù ẹ̀ síbí kí n máa kà á. Bàbá Charles Olúmọ bàbá ẹ kí àwọn èèyàn lé. Òkú gbogbo yín lọ́kùnrin lọ́mọdé àti lẹ́gbàá o. Dandan ni kẹ́ sórí ẹlẹ́ni sórí rẹ̀. Àmín. Ẹlẹ́ni sórí rẹ̀ sí. Lágbára Ọlọ́run. Ẹni ẹlẹ́ni òní bàjẹ́ yìí ṣe o. Àmín. Lágbára Ọlọ́run. Ẹni ṣubú dànù o. Àmín. Lágbára Ọlọ́run. Ẹ bá wọ̀ kú bọ̀ wọ̀ wọ̀ o. Àmín. Lágbára Ọlọ́run. Ẹ bá kú ẹ̀fọ́ mi jóbi. Lágbára Ọlọ́run. Ẹni ẹlẹ́ni òní bàjẹ́ yìí ṣe o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ máa rí ṣe o, ẹ máa rí ṣe o, ẹ máa rí ṣe o, ní ẹnu ayọ̀ yẹn àgbàdo yẹn àgbà o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé o, ẹ kú ìfẹ́ o, ẹ kú ìfẹ́ mi o, ẹ kú ìfẹ́ ọ̀dọ́ o, ẹ kú ìfẹ́ àgbàlá, ẹ kú ìfẹ́ gbogbo wa o, ayé yẹn adára o, ẹni ṣiṣẹ́, ẹni bá kú jẹ́ ṣiṣẹ́, kò ló máa gbogbo bẹ́ẹ̀ni, kẹ́ni ló máa gbogbo. Ṣé bàbá mi mọ̀ ṣé ẹ mọ̀ tó yẹ mí lẹ́nu bàbá ṣì wà active abẹ́rẹ́ ìfẹ́ yẹn ń sọ̀rọ̀ ni. Wọ́n tún ya fíìmù location kan láìpẹ́ yìí wọ́n gbé fíìmù yẹn ní ọjọ́ alẹ́. Wọ́n ya fíìmù location recently ọjọ́ alẹ́ náà pé title fíìmù yẹn episode méjì náà wọ́n tó wá yà UK náà ti wá lórí àwọn. Hello sir. Hello. Ẹ káàsán mà. Ẹ ra sir. Yes sir. Sir, ó dà kẹ́ ẹ send owó sir. 35 máa ṣe 35 máa ṣe bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir.
Yes, sir. Yes, sir. Yes, sir. Thank you, sir. Yes, sir. Error number. Amen, sir. Thank you, sir. Error, sir. Thank you, sir. Títí ìrọ̀lẹ́ bíi 4-5 nírọ̀lẹ́ sir. Nírọ̀lẹ́ sir. Bẹ́ẹ̀ sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Error, sir. Yes, sir. Yes, sir. Bàbá ṣì wà active gan o. Bẹ́ẹ̀. Nfa tó pọ̀. Àwọn ọlọ́wọ́ ẹ̀ fún ara wọn. Ẹ́ irọ́ ni. Tọ́ba tún wẹ̀. Kí lè ránṣẹ́ fúnra wọn? Àṣìbá àwọn olójú òpin yẹn tọ́ba tún wẹ̀. Bàbá ẹ̀gbọ́n wọn lẹ̀ ṣì máa wẹ̀ fúnra yín. Fúnra yín lẹ̀ wẹ̀. Láàárọ̀ yìí bàbá wa ó wà. Tọ́ba wẹ̀ tán ẹ̀sà wọ́n tún máa ń ṣe training àti boxer wọ́n máa ń ṣe báyìí ní pálọ̀ káàkiri wọn àwọn máa. Bàbá ṣe lè náwó yẹn lẹ́yìn lè ṣe báyìí. Bàbá tí àṣọdún wọn. Bàbá. Dé bàbá. Àbẹ bójú mi tàn mí jẹ. Tọ́ba ti wẹ̀ lọ́wọ́ ẹ máa ṣe nìyẹn fún mi 3 minutes. Àwọn èèyàn fún bàbá lówó sínú àkáǹtì wọn. Wọ́n fún ọ lówó sínú àkáǹtì wọn. Very good. Ẹ má bá mi fún bàbá lówó sínú àkáǹtì wọn. Àkáǹtì wọn ẹ̀rẹ̀ again. Ẹ bá mú wọn náà. Ẹ má bá fún bàbá ní nǹkan. Ẹ má bá ń dá nǹkan fún bàbá. Hello sir. Yes sir. Àwọn kọ̀ọ̀kan ló ń rí kọ̀ yẹn. Yes sir. Yes sir. Yes. Ó máa wọlé. Sir. Thank you, sir. Bàbá yẹn dúpẹ́ lọ́wọ́ àwọn náà fún yín ní 300. Àti mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Aṣọ mi ẹ kò ní ìfàyà o. Aṣọ àpẹẹrẹ ẹ kò ní tí o. Ìbàbọ̀ ọ̀pọ̀ mi yẹn lómi o. Ẹni ẹlẹ́yìn ò ní gbẹ̀sẹ̀ ẹ ṣe o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ o. Inú ẹ̀ dá yọ̀rọ̀ àti àgbẹ̀rẹ̀ àgbà o. Ẹ ṣé o. Àwọn èèyàn fún bàbá lówó sákàǹtì wọn wọ́n ti fún ọ lówó. Thank you sir. Thank you sir. Yes sir. Thank you sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Mo fẹ́ tún àkáǹtì wọn yẹn pè. Mo ti rí 1815800 Hello, sir. Yes, sir. Okay, sir. Okay, sir. Àti ìrìnnì, sir. Yes, 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 sir. Amen, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Thank you, sir. Yes, sir. Yes, sir. Amen, 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 sir. Yes, sir. So àkáǹtì bàbá 18
1815800 1815800 àwọn bàbá àgbàpò ni o ẹnìkan ní bàbá àwọn ni o bàbá ò tí ì lọ o bàbá ò tí ì lọ o bàbá ìgbà wo ni bẹ́ẹ̀dẹ̀ yín ìgbà wo ni bẹ́ẹ̀dẹ̀ wọn wọ́n ti ṣe kí ni date bẹ́ẹ̀dẹ̀ wọn 25 February. 25 February. Yóò ṣe. So wọ́n ti ṣe báyìí. ṣé lára Ok, bẹ̀rẹ̀ wọ́n ṣe nǹkan máa ṣe pọ̀ ní August. Wọ́n strong the line yẹn. So bàbá ti pé 101. Ẹ bá ń ta ọ̀mà lọ́rẹ̀ àkáǹtì wọn èké 101. Ẹ má bínú o. Àkáǹtì bàbá Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu 18158007115 Access Bank 18158007115 Access Bank ní àkáǹtì bàbá. Àwọn èèyàn ń bú bàbá lówó ó yẹ bàbá fún ọ lówó nípa fún bàbá. Àwọn náà ń ṣe wú ẹ̀ fúnra wọn tàbí kí àwọn èèyàn mo ti ń gbé wọn bọ̀ lọ́sàn-án. Ẹ̀jẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yìí o, ojú òní tì yín o, ẹ̀ẹ́nì tiwọ̀, ẹ̀ẹ́nì sílẹ̀tẹ̀, ẹ̀ẹ́nì gbọ́dọ̀ ọlọ́jọ́ lọ o, aṣọ yìí kò ní fẹ́yà o, àti àpàlẹ́ yìí kò ní tí o, ẹ̀ẹ́nì jẹ́ ẹ̀rígbẹ́ ẹ̀rí àrí o, ẹ̀fọ́ pàwọ́ ẹ̀fọ́ ìjọbi, ẹ̀ẹ́nì onígbà tẹ̀ ń ṣe, ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o, ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Kristi, mo dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel o, mo dúpẹ́ lọ́wọ́ olùkúkúrú, mo dúpẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹni ọ̀gbẹ́jẹ́ mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀rọ mi o, mo dúpẹ́ o, òní ìṣúwàlú, òní ìṣúlẹ̀lẹ̀, òní mọ́tò ọlọ́jọ́ Wọ́n fi kíní sí wọ̀lúkọ́. Wọ́n fi Access Bank sí mídíà ẹ̀ fi Access Bank sí o. Kálí èdè pin ẹ̀ báyìí bá wà fi sí Access Bank. Ẹ fi sí kálí pin ẹ̀ Access Bank. Bàbá mi máa rí yín pẹ́. Mo sì máa wọ́dọ̀ yín. Bàbá máa wá. Àgbàlá Gabriel la wá. Bàbá kí lẹ sọ? Ẹni tí bá lè gé mi. Kí n dẹ́sẹ̀ wọlé lásán. Màá dẹ̀ wálé. Màá dẹ̀ wálé yín bàbá. Màá wálé yín bàbá. I will come to your house bàbá. I'm coming to your house. I am coming to your house. Màá tún gbé bàbá rọ̀lẹ́ lẹ́yìn ẹ̀wọ̀n máa lọ. Ẹ bá fún bàbá lówó. Kí ló wà ní àkáǹtì tẹ́lẹ̀ kó tó di pé ó ń ṣe? 60 wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Mo fẹ́ mọ nọ́mbà wà lẹ́. Ògo ni fún Jésù. Àbẹ́ ẹ̀dúwọ́ sáwọn èèyàn. Ẹ má bá fún bàbá lówó. Ẹ̀dúwọ́ sí wọn bàbá. Ẹ̀dúwọ́ sí wọn. Ẹ̀dúwọ́ sí wọn. Ẹ̀dúwọ́ sáwọn èèyàn. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ̀yà ọmọdé lágbà àti àgbà àti àwọn ọkùnrin obìnrin àti ẹ̀yin màmá mi àti ẹ̀yin bàbá mi, àbẹ̀dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ̀ní ṣiṣẹ́ o, ẹ̀ní ṣíwà, ẹ̀ní ṣílẹ̀tẹ̀, ẹ̀ní gbọ́dọ̀ lọ́dọ̀ aṣọ yìí kò ní bàjẹ́, ẹ̀pàdé yìí kò ní tí o, lórí pé ọjọ́ tí Akérédolú tó bá ti tako ìlú. Bàbá ti bàbá tó action. Ẹ tún lo action.
àgbákò. ẹni wá dára o láti ṣiṣẹ́ o. bàbá yìí ẹ̀ṣẹ̀ mo dúpẹ́. Ọlọ́run kábíyèsí rẹ o kábíyèsí rẹ o ìwọ tó ní ẹ̀mí gígùn lọ́dọ̀. Dáwọn lọ.